Aláròyé máa wí o. Ṣé ẹ ti gbọ́ ohun táwọn ọdẹ ìbílẹ̀ fẹ́ ṣe fún Sunday Ìgbòho láti lè lé àwọn ajínigbé àtàwọn agbésùnmọ̀mí kúrò nílẹ̀ Yorùbá pátápátá? Ẹgbẹ́ tí wọ́n ń pè ní Sọ̀lúdẹ̀rọ̀ Hunters Association, ìyẹn ẹgbẹ́ àwọn ọdẹ lẹ́kùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí, ti ṣetán láti ní àjọṣepọ̀ pẹ̀lú ajìjàgbara ilẹ̀ Yorùbá ní Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé tún mọ̀ sí Sunday Ìgbòho. Ààrẹ ẹgbẹ́ Sọ̀lúdẹ̀rọ̀, Ọ̀mọ̀wé Núrẹ́nì Akíntọ́lá, ló sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú oníròyìn kan lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Akíntọ́lá, ẹni tó ń rọ àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti ró àwọn ọdẹ ìbílẹ̀ lágbára láti lè kojú ìpèníjà àwọn ajínigbé, sọ pé àwọn ọdẹ ìbílẹ̀ ti ṣetán láti dojúkọ àwọn ọ̀bàyéjẹ́ èèyàn náà. Àwọn kò sì kọ̀ pàápàá láti ṣiṣẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Ìgbòho láti ṣiṣẹ́ ọ̀hún láṣeyọrí. Gbogbo ibi tí àwọn ajínigbé àtàwọn agbésùnmọ̀mí sá pamọ́ sí nínú igbó káàkiri ilẹ̀ Yorùbá làwa ọdẹ mọ̀ pátápátá. Ohun tá a kàn nílò ni kí àwọn gómìnà ilẹ̀ Yorùbá yọ̀ǹda fún wa láti wọnú igbó tiwọn ká lè lé àwọn oníyẹ̀yẹ́ dànù kí wọ́n yéé máa fi igbó wa bojú láti máa ṣiṣẹ́ láabi. Ààbò ẹ̀mí àwa Yorùbá ló jẹ àwa ọdẹ ilẹ̀ Yorùbá lógún. Bí àwọn ìjọba wa bá lè ṣàtìlẹ́yìn fún wa, àwa náà ti ṣetán láti ṣẹ́gun àwọn ajínigbé pátápátá. Kódà a ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú Olóyè Sunday Ìgbòho ká lè ṣiṣẹ́ náà láṣeyọrí. Nígbà tó ń fi àìdùnnú rẹ̀ hàn sí àìgbọ́ra-ẹniyé tó fẹ́ dàbí ìjà àgbà láàrin Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì àti Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Ọwọ́adé, olórí àwọn ọdẹ náà gba àwọn orí adé wọ̀nyí níyànjú láti jáwọ́ nínú àpọ̀n tí kò yọ, kí wọ́n mú ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ní pàtàkì dípò ìjà àgbà tó jọ wípé ó fẹ́ jẹ wọ́n lógún. Ó wá rọ ìjọba àpapọ̀ láti fún Sunday Ìgbòho lómìnira kí òun náà lè máa rìn bó ṣe wù ú lọ síbikíbi tó bá wù ú lórílẹ̀-èdè yìí, kí wọ́n sì jọ̀wọ́ àwọn àsùnwọ̀n ìfowópamọ́ rẹ̀ fún un kó lè láǹfààní láti máa ná àwọn owó tó fi ogún ojú ara rẹ̀ ṣiṣẹ́ fún.